أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله ìbẹ̀rù mú mi ndama wajartu babam bariga. Hafizahullah wa ra'ahu. Mo kí ìjókòó wọn ní àfa àgbà kan ó wà nínú ilé Allah. ó wá bí àwọn ọmọ kéwù rẹ̀ tí wọ́n lọ sóde ìmọ̀ ó wá bí léèrè pé bímọ àkọ́dí tún mo lè jẹ́lì sẹ̀tà ó ní kí lẹ fi dé orí ìjókòó tẹ́ ẹ lọ ibi ẹ lọ kí ni wọ́n fi dé ó ní uqidatil jilsatu bi shaykhil halqa ó ní wọ́n fi ṣé wá àgbà kan wọ́n fi kan ìjókòó yẹn mọ́lẹ̀ mo wá rí i pé wà man summiya bi shaykhil halqa ta ni wọ́n ń pè ní shaykhul halqa òun náà ni alladhi ista'ara thawba walidihi walam yatamazzak olóhùn lẹni tó ṣe wípé gbogbo ẹni bá rólé àwọn ẹni ọlọ́run yín ni pé mò ń kí bàbá wa àgbà oníyangí kú kalẹ̀ torí àwọn ẹni shaykhul halqa ń bí gbogbo ẹni tí ó bá rólé halqa bàbá tí ó bá bí wọ́n ń jẹ́ kó yé wa wípé sáúbù tó wà yẹn la sáúbùn musallafun aṣọ kan ni tó yáwọ̀ ọlọ́mẹyẹ gbogbo ọmọ tó yáṣọ àwọn àgbàlagbà wọ̀ tó ṣe pé mọ́sákọ̀ húbínẹ́fsì òun fúnra rẹ̀ ti gbọ́n ya àmọ́ bàbá wa tí wọ́n ní ìjókòó tá a wá pétì bàbá wo níyangí àgbà ni ẹ rí i pé ńlẹ̀ Yorùbá sáúbù musallafun gbogbo àlífà ní ńláṣọ tiẹ̀ tó bá fẹ́ wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ńjọ́ tán bá ní bàbá ti parí iṣẹ́ wọn ló jókòó sáyé bàbá aṣọ yẹn ti di kíni ó ti di sáúbùn musallafun ẹ rí i pé ńlẹ̀ Yorùbá ń kékèké a máa ń dá orin kan yín pé ní aṣọ kìíní kan tó bá yá díẹ̀ òóràn tó bá yá púpọ̀ wàá sanwó bàbá ọlọ́run ní kàṣà náà yá ńjọ́ tẹ́ ẹ ti gbọ́ ọ ọlọ́run mọ̀jẹ̀ òyò aláìláyé mo kí bàbá wa náà pé ẹ kú kalẹ̀ o ọlọ́run járe yín pẹ́ bí mo ti ń kí wọn kú kalẹ̀ mo kí gbogbo àwọn àlùfáà wa lórí ìjókòó mo kí àlùfáà wa àgbà tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ wọn tó ṣe pé tabshiratuhum òun náà ti àmàlà rí nínú ilé bàbá oníyangí bàbá wa Maulana Samatu Sheikh Ibrahim Gbodofo mo kí bàbá kú kalẹ̀ ẹni tí ọba mọ tàríwù ni ọmọ tàríwù bàbá wa tabshiru yìí ti ṣiṣẹ́ mbẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo wá kí àlùfáà wa àgbà Maulana Samatu Sheikh Shigeni ó ti lé 35 years báyìí ní Mushin nígbà òun kábíyèsí ọlọ́run bàbá Shigeni ọlọ́run mọ́jọ́ ó bàjẹ́ ọlá nẹ́bí iwájú ọlọ́run gbogbo àwọn àlùfáà wa ni mò ń kí kú dòkó ìhun tán ní òun wá ṣe bàbá wa Ọpẹ́yẹmí látẹ̀gbà wa mo kí kú kalẹ̀ bàbá Fakhrul Alami hasbunallah gbogbo yín mo kí bàbá wa àgbà nílùú Kòròdú amókùnmọ́wò ọlọ́mọdé ó bàjẹ́ ẹ dákun ẹ fi mí yà nà Muhammad wọ́n ní ká ṣàdúà fún bàbá wa àgbà ẹni tí a fẹ́ gbàbẹ̀ ààrẹ wọlé láti ṣàdúà òun náà ní alijadidu fìlẹ̀ àwòdàtì mínà ilẹ̀ Amẹ́ríkà alfa Sheikh Musa mo kí kíntẹ̀ tó kọ́kọ́ kí yín mo kí alfa àgbà tó ṣe wípé zuhai kalina asimun onílé ńlá ni tó ṣe pé bí zakarihi tatawallada minhu jami'ul abna bàbá wa àgbà bàbá ń bàrígà ẹ lọ jókòó tó ra nàbí ẹ lọ jókòó eléyìí pọ̀ o ara kẹlẹ lọ jókòó torí di eléyìí bàbá tí wọ́n ní aṣàdúrà fún bàbá wa Ainu Ridho bẹ́yẹn bá ti ń jẹ́ orúkọ kan tó ti lálùbáríkà táwọn majununu kan bá fẹ́ mọ̀ tún jẹ́rú ẹ̀ orúkọ tẹ́ ẹ ti ṣiṣẹ́ fún tọ́lọ́n sì ti gbà á èyí ò wá fi àgbà síwájú ẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ tàjà nánà àgbà ni àwa Ainu Ridho àgbà mo kí yín púpọ̀ àmọ́ kéwù tí ń ké
tẹ́ fi mọ̀ pé àwọn bàbá yẹn lẹ́tọ̀ọ́ sádùá òun náà ni pé àgbà àfáà kan tó jẹ́ a prolific writer wọ́n ń pè ní Dr. Aid Al-Qarani nínú tó fi gba doctora ẹ̀ ní Jamiatul Islamiyya òun náà ni ó wí gbólóhùn kan mbẹ̀ gbólóhùn wo ló wí ìyẹn ní fi ṣàdúrà fún bàbá wa Kamaluddin Al-Adabi rahimahullah. torí mi tí mo wà lórí kétébè yìí èmi yìí natijatun min nataiji olójú ọmọ tó mọ̀ ọ́ fadilatuhu samatu Sheikh Ali Olùkadé tagammadahu Olùkadé ló dó lórí kétébè yìí Allah. kò sí ní tẹ́ fà á la Olùkadé rè àmọ́ kò sí ní fẹ́ fàyọ́ ń bẹ̀ Dr. Aid Al-Qarani ihun tó wí ni wípé ó ní ìwọ ọmọ kẹ́kọ̀ọ́ tó ń déyàn lónìí zakirini. idha mashayta fi Ó ní- tariqin mu'abbada. ó ní iza mashayta fi tariqin mu'abbadatin ó ní ya ayna ridha tẹ́ ò bá ń rìn gbogbo ìgbà ẹ gba páálí ẹ àti bàbá Mbàrígà ẹ kọjọ lọ Amẹ́ríkà kan ń bò yẹ wá lọ́nkọ̀ọ̀kan àmọ́ ńlá tó mú yín lọ́nkọ̀ọ̀kan ìkọ̀kọ̀ tẹ́ ẹ wá lọ yìí ó ní iza mashayta fi tariqin mu'abbadatin ó ní tẹ́ ẹ bá ń lọ lójú ọ̀nà kan ojú ọ̀nà tẹ́ ń lọ yìí gbogbo ẹ tẹ́ lọ ó ní kí ni. fadhkur fadla allazina taibu qablaka fi Ó ní ya ayna ta'bidiha. fasikur alladhina ta'ibu fi ta'bidiha gbogbo ọjọ́ táwọn àgbàlagbà ń gbé bọ̀ wá ojú ọ̀nà yẹn rí gbágun gbàngun ni táyà mọ́tò wọn á pọ́ńṣọ̀ ńbẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n lè sun ìletò kan kí wọ́n tó délé tó bòmí Laula ṣùgbọ́n yín awlahi. ẹ̀sùn ẹ̀ṣẹ̀ kankan kan ń lọ sírẹ́ẹ̀tì ni ó ní fasikur alladhina ta'ibu fasikur alladhina ta'ibu qablaka fi kọbùlákà ta'bidiha. fita àbídìhà àyìnú rídọ̀ òun lẹ́yìn náà wá ń ṣe nísìnyí pé jẹ́ rántí àwọn tí wọ́n da ọ̀dà sójú títì tí fi ń lọ tí mọ́tò fi ń lọ lójú títì tí ẹ̀ fi ní ásídẹ́ǹtì rárá Laula awlahi. ó ní láwùlà ùlà ìkà tí ẹ bá ṣọlá bàbá oníyanjú ní àyìnú rídọ̀ Ma sabaqta. láwùlà ùlà ìkà tí ẹ bá ṣọlá bàbá ka Habibullahi Kamaluddin Al-Adabi ó ní yá àyìnú rídọ̀ ma sabaqta ùlà. Awlahi. àwọn kan tẹ́ ẹ jọ wà ń kẹ́tù yìí tẹ́ ẹ gbáwájú wọn tẹ́yìn fi ń dá tí gbogbo ẹ̀ fi ń da láwùlà wùlà yìí kan tí ẹ bá ń ṣàwọn bàbá yẹn ni mọ sàbàtà wùlà yìí àwọn yìí mi náà sẹ́ni kankan o ẹ bá má gbáwájú wọn. Allah. àyínú rí lọ ọlọ́mbà kẹ́ àwọn bàbá ẹ máa bọ̀ mí ọlọ́mbà kẹ́ wọn bá wà kẹ́ wọn bàbá wa tó rélé ṣálẹ̀ kún ikẹ́ ṣálẹ̀ kún ikẹ́ fún bàbá wa ó níyànjú. Ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá wa tó èlé ṣálẹ̀ kún ikẹ́ ṣálẹ̀ kún ikẹ́ fún bàbá ó níyànjú ọ̀run rẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn. oníyanjú tó èlé bàbá rẹ̀ ṣálẹ̀ kún ikẹ́ ṣálẹ̀ kún ikẹ́ pàtó lè dé ọ̀run rẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn. Popsi wa tó rélé ṣàlékún ìkẹ́ ṣàlékún ìkẹ́ fún Mùsítọ́fà Oníyangí ọlọ́run bá wa kẹ́ wọn bá wa kẹ́ wọn bàbá wa tó rélé ṣàlékún ìkẹ́ ṣàlékún ìkẹ́ oníyanjú ọ̀run rẹ̀. yá àìná rìtọ́ zọ́ni ni pé à ń tà tẹ́bùsì lù dọ́là wàlàkì tẹ́bùsù lù náírà. bá wa kẹ́ wọn bàbá wa tó rélé ṣàlékún ìkẹ́ ṣàlékún ìkẹ́ bàbá ó níyànjú ọ̀run rẹ̀. gbogbo wa bá a ti pọ̀ tó yìí ká ṣe bismillah kul huwa Allah bisimilahi rahman rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا سبحان ربك رب العزة عما يصفون. والسلام. àwọn eléyìí ń sọ̀rọ̀ o
mo sì rán dúdú bí mo jókòó sí kò ní bàjẹ́ fún yín o آمين ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run صلى الله عليه وسلم ọlá títóbi alukur'an آمين ọlá la hawla wàlá quwwata إلا بالله العظيم ẹ dákun ẹ já dákẹ́ ẹ sì fẹ́m فهم bàbá wa inú rídọ̀ Abọ́lájí أدام الله آيات الشيخ ẹ má bínú pa ń dákun yẹn dákun ẹni bá ti tóbi ó kọrin ó kọrin lẹ́nu èèyàn والله abáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run الحمد لله ẹ sọ pé alihamudulilayi الحمد لله àfa kan ó ní alihamudulilayi lastuli yawma fi sijini في السجن wàlámù àkúnmọ́yìtán fèlèkọ́bùrì mọ̀dìfúnán مدفونا ọlọ́run tó ṣe ti yín báyìí gbogbo èèyàn kọ́ ni máa ń ṣe rọrùn bẹ́ẹ̀ الله eléyìí ọlọ́run ò ní ṣe lópin fún yín آمين ẹ wá wọ́n yẹn ti dákẹ́ táwọn sọ̀rọ̀ àfọ́gà wa ẹ dákun ẹ sàmí kí n gbọ́ àbá wa inú rídọ̀ ẹ ní jáàmù آمين ọdún tí ń bọ̀ yóò tún sojú ẹ̀mí wa آمين mo rí nǹkan mẹ́rin lára bàbá ọlọ́run ló jogún ẹ̀ kése kankan الله téèyàn bá ní ìmọ̀ نعم tí ò bá ní làákàyè نعم kò lè rí mọ̀ náà lò الله náà